نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وسيدا بشكما إدارا لا قلنا للوالدة إنا لسفوا نبات سواني مسلمي إدارا تقجا بقو دارا إدارا تيوسفورا ọkọjá pé mo lọ́wọ́ ọkọjá pé mo lọ́lá ọkọjá pé mo nípò nítorí pé ìdẹ̀ra ìsìn Islam ẹni tó bá wọlé ẹlẹ́dàá wa àwọn nìkan ló máa ń ṣe fún faman yuridillahu an yahdiya yashrah sadrahu lil Islam wa man yurid an yudilla yaj'al sadrahu dayyiqan harajan ka'annama yas'adu fis sama' abẹ́ Allahu azza wa jal ìdẹ̀ra ìsìn Islam náà olùwàkójẹ́ kó bá wa sáré Olúwa Ẹlẹ́dàá kó gbé adìde lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ní ìdìde àwọn mùsùlùmí àwọn ẹni tí ó jèrè àwọn ẹni tí ó wà lìjánà lábẹ́ ìdarí ẹ̀sìn Islam iná láti láǹfààní láti máa ṣe ọlọ́kan ọ̀jọ̀kan àjọsìn eléyìí tó Olúwa Ẹlẹ́dàá tó fi rán nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sí wa eléyìí tó ṣe pé nínú rẹ̀ òun náà ní siyamu Ramadan ìdẹ̀ra ńlá ní siyamu Ramadan Olúwa Ẹlẹ́dàá ti síwájú ṣerú rẹ̀ lọ́ranyàn lórí àwọn ẹni tó síwájú wa ó tún wá sí lọ́ranyàn lórí tiwa náà kálíbà jẹ́ ni tí wọ́n máa páyà Allah Olúwa Ẹlẹ́dàá tó ṣe léyìí fún wa tó mú kémi pẹ̀lú rẹ̀ kájọ́ kan nínú ẹni tó jẹ́ pé kájọ́ kan nínú ẹni tó kẹ́nu ró tó kára ró láti ṣe nítorí wá pè ní siyam abẹ́ Allahu azza wa jal gbogbo ìkẹ́nu ró wa Olúwa kó gbà lẹ́sìn lọ́dọ̀ wa gbogbo òdúró wa eléyìí tá a dúró lóru Ramadan láti jọ́sìn fún Allah Olúwa kó dákun kó gbà lẹ́sìn lọ́dọ̀ wa àtúbẹ̀ Allahu azza wa jal kó dákun owó retí máa ṣe fáwọn ẹrú nínú oṣù Ramadan bí máa bọ́kun ná kúrò lọ́rùn àwọn kan tí wọn ò ní jọ́ máa ná má Olúwa kó jẹ́ jásí kó ti ṣerú rẹ̀ fáwa náà Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ó ṣe wá aládàánu lásán eléyìí tá a fara ṣe eléyìí tá a fi dúkìá ṣe Olúwa Ẹlẹ́dàá wa já bẹ́sàn rẹ̀ níbi tí ó ti jẹ́ ká lágbèga kárọ́nà wàlìjánà tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà èrè ńlá fún wọn máa yá mi tó jẹ́ mùsùlùmí tó pa òfin Allahu azza wa jalla mà tó ṣe sùyàmù Ramadan àwọn kan fi ọ́ ṣe yẹ̀yẹ́ nígbà tí sùyàmù Ramadan náà bẹ̀rẹ̀ wọ́n nínú áàrí bí wọ́n ti ṣe parí ẹ̀ pípa lójú wọn pa kókókó kò ní rọrùn kò ní rọgbọ́n ọ̀rọ̀gbọ́n ọ̀ọ́bì ojú tìyìn tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà Olúwa Ẹlẹ́dàá wa ó mú kílẹ̀kùn kan máa bẹ lára aljanna wọ́n ń porúkọ rẹ̀ ní arrayan anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ilẹ̀kùn yẹn ní làwọn ẹni tó sọ siyam ni wọ́n bá wà aljanna wọ́n pèpè lọ́jọ́ yìí ayna saimun níbo làwọn ẹni tó gbélé ayé tó fi sọ siyam níbo ni wọ́n wà wọ́n dáhùn ní ìgbà tí wọ́n bá kó wọn wà aljanna gba ojú ilẹ̀kùn yìí ó ti ilẹ̀kùn yìí ó ti pátápátá ẹnìkan ò tún ní bá bẹ̀ wà aljanna mà yàtọ̀ sáwọn ẹni tó sọ siyam adúpẹ́ fún Allah abẹ́ Allah àtẹ̀mí àtiwọ́ Olúwa dákun ṣe wá lọ́kan nínú ẹni tí ó wà àlìjánà gba ojú ilẹ̀kùn yìí má ṣe lé wọ wa ya Rabbana má jẹ́ kí wàhálà wa kọjá sófò Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam oríṣi méjì lẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wà eléyìí tá à ń pè ní sọ̀háìr àwọn ẹ̀ṣẹ̀ kan wà eléyìí tá à ń pè ní kaba'ir ẹ̀ṣẹ̀ wo ni sọ̀gáìr àwọn làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tó ṣe é pé látàrí pé à ń mójútó sọ̀láàtì wákàtí márùn-ún látàrí pé à ń mójútó sọ̀láàtul jumu'ah látàrí pé ẹni tó lù wá bò láṣìírí nínú wa ó ń lọ sí umra ẹni tó lù wá bò láṣìírí nínú wa ó ń lọ sí hajj Olúwa máa ń tàtàrà rẹ̀ ó máa fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí rẹ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo dáadáa eléyìí tẹ́yàn bá ń ṣe Olúwa máa fi ń pa ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ́ innal hasanati yudhibna as-sayyi'at Olúwa ní àwọn dáadáa tẹ́ bá ṣe
yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ. àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá akramakumullah náà ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lu aláàánú ẹni tó bá ṣe, gbogbo ẹ̀ṣẹ̀ tó lu ẹlẹ́dàá wọn tó bínú sẹ́ni tó bá ṣe. Abólúwa ti ẹ̀ sọ pé ẹni tó bá ṣe òun fi sínú jahannam. Eléyìí là ń pè ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ọ̀ranyàn ló jẹ́ lórí èmi pẹ̀lú rẹ kárípa jìnnà sí wọn. ẹ̀ríkẹ́ nínú oṣù Ramadan àtẹ̀ṣẹ̀ kéékèèké àtẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo apáta tó lórí tẹlẹ́mu wa la gbìyànjú láti jìnnà sí. eléyìí tó túmọ̀ sí wípé bá a ti ṣe tá a kóraró jìnnà sẹ́ṣẹ̀ nínú oṣù Ramadan, ó dájú wípé tá a bá tún ní àníyàn àti ìpinnu tó ní agbára láti lè jìnnà sí títí tá a fi kúrò nílé ayé ń bì. nítorí pé téèyàn ọba ti lè kóra rẹ̀ ń jánu kó jìnnà sí tó lúwa ṣe léèwọ̀, téèyàn ọba ti lè kóra rẹ̀ ń jánu kó kóraró níbi àti ṣe nǹkan tó lúwa ní ẹ̀ gbọ́dọ̀ ṣe, ọ̀nàdà téèyàn fi wà lìjánà. torí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ẹ̀ṣẹ̀ ńlá, bàbá gbogbo ẹ̀ ó náà ní ash-shirku billah, ìṣẹbọ sí Allah. a gbọ́dọ̀ jìnnà sí ìṣẹbọ sí Allah, ó náà ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù. torí pé Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe léèwọ̀ fún gbogbo ẹni tó bá ṣẹbọ sí láti wà lìjánà. bákan náà ìṣẹbọ sí Allah ó máa ń jẹ́ sábàbí tí gbogbo sẹ́tẹ̀yàn ṣe ti fi máa bàjẹ́. ìṣẹbọ sí Allah ó sì máa ń yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam. nítorí di eléyìí wọn kórìíra rẹ̀ rárá nígbà tó ń bọ́ sọ̀rọ̀ ní gbogbo gbà. fi ẹbọ sílẹ̀, jìnnà sí ẹbọ, má bá wọn ṣẹbọ, má bá wọn sòòṣà, má joyè ẹbọ, má jẹni tó jẹ bàbá àṣàlẹ̀ wọn nídìí bá ti ṣe ṣẹbọ sí Allah azza wa jalla. ní àwọn ilẹ̀ Yorùbá wa ẹ rí i pé ìṣẹbọ sí Allah ọ̀pọ̀ bàjẹ́ ṣàṣà ní ìdílé náà tí wọ́n ní oró ilé kan, tí wọ́n ní òòṣà kan nílé wọn. eléyìí tó ṣe pé wọn ò lè má ṣe nítorí pé ìgbàgbọ́ wọn òun náà ní pé tí wọ́n bá ti bá wọn kópa ńbẹ̀ tó sì jọ́ máa bẹ̀ ajẹ́pá burú tí máa ń ṣe wọ́n, tí wọ́n bá ti bá wọn kópa ńbẹ̀ yóò ṣe ìwọ náà. jìnnà sí, kò sí nǹkan kan tí ó ṣe ọ, mímí kò ní mí wallahi. torí di eléyìí jìnnà sí ìṣẹbọ sí Allah, mọ́jọ kan nínú ẹni tí ń ṣẹbọ sí Allah. nítorí pé gbogbo ẹni tó bá ti ṣẹbọ sí Allah ti ẹ̀ bá tó bá kú kò sí àforíjì fún ọ. tí gbogbo èèyàn tó wà ní àgbáńlá ayé yìí tó bá péra jọ pọ̀ láti máa ṣàdúrà fún ọ ife kó lọ́wọ́ foríjọ kó fi ọ́ sí alìjánà kọ́ alìjánà ni ìwà tó ṣe kọ́ ṣẹbọ sí Allahu. innahu man yushrik billah faqad harrama Allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar. ìwà ṣẹbọ sí Allahu ni ṣùgbọ́n lọ sílé ológun wọ́n fún ọ ní ọ̀fọ̀ eléyìí tó máa jí pè ní gbogbo ojoojúmọ́ láàárọ̀ eléyìí tó máa wí ṣáájú kó tó sùn lálẹ́. ó ti ṣẹbọ sí Allah. àwọn tá ló ń pè yẹn, àwọn arúnmalẹ̀ tó ń pè, àwọn ètò wà nù atẹ́gùn, àwọn ètò wà nù omi, àwọn ètò ń gbórí àpáta, gbogbo àwọn tó ń pè yẹn sọmọ kó ti ń pẹ́ lómi yàtọ̀ sí Allah ni. kódà tó bá ń ma lórí pé ń sóògùn òfò eléyìí tó di mara, eléyìí tó sokọ́, eléyìí tó fi sílé ìtajà rẹ, eléyìí tó gbémì bí àdó, eléyìí tí ń bẹ́ ń kún rẹ, akramakallah ọ̀dájú wípé ó ti ṣe nǹkan tó sọ ọ́ di ọ̀sẹ̀ bọ́ àfi kò jìnnà sí. sàhábì kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi ọwọ́ sí apá rẹ̀, wọ́n bá rí ìfúnpá ń bẹ̀. kí ló léyìí? ó ní ìmọ̀ ara ni lọ́ni nítorí ìsàkáwà tó máa ń kọ́lẹ̀ bá ní lápá téèyàn bá ti lo ìfúnpá yìí, ìsàn yẹn kò ní jẹ́ nǹkan tó ṣe kọ́lẹ̀. Ànábì ní jádànù, nítorí pé kò ní ṣàlékún kankan fún ọ àfi kó túbọ̀ kó ọ̀lẹ́bọ̀ lápá lọ. tó bá sì ń bẹ lọ́wọ́ rẹ títí tó fi kú kò ní sórí rẹ láéláé. tábà jẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀mọ kòkò tí wọ́n dé málé, ṣé bá mi tó rì málẹ̀, ṣé bá mi tó fi sórí kọ̀, ọ̀mí táwọn èèyàn forí gbákún tó wọlé yín. gbogbo ilé àfikọ́ yọ dànù. ẹlòmíín bẹ pẹ̀lú wa lọ́dún tó kọjá níbí wọ́n sì má, àwọn ti lọ, bẹ́ẹ̀ náà làwọn náà lọ́njọ́ kan. ǹjẹ́ yẹn bá sì ṣe téèyàn bá kú lórí ẹ̀ òun ló ṣàpèjúwe ibi téèyàn fẹ́ bára rẹ̀ kó ló àkójọ ká bára wọn lal janna. akramakallah à ń pààyàn nínú ẹ̀ṣẹ̀ ńlá ni o, ẹnìkan kan gbọ́dọ̀ ṣekú pààyàn. ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ nígbà tí ìjà bá pààyàn pọ̀ pẹ̀lú ẹnìkan bí tí máa ṣe wọ́n òun náà ní kó ní tìyàn kú kó kú dànù. tó bá kú ẹlòmíràn tún wà tẹ́tùjọ jà ṣé kó náà tún kú ni, ẹtùjọ jà pẹ̀lú ẹlòmíì ṣé kó náà tún kú ni. tẹ bá kó dà sórí àtẹtẹ báyìí ẹ wò kí ni ń fà gan tí wọ́n fi ń jà? ọ̀rọ̀ ilé ayé náà ni ń tà ju gbogbo wa lọ. tó bá ti wà lọ́jà ẹnìkan ò ní yàdọ̀ tiwa. bóòlù sì lè jẹ́ tó fi jẹ́ pò ní ọmọ gba máàkì tó pọ̀ jù léèwé, onìkan ni wọ́n dá léèwé fún ni. kí ló dé? nígbà tí gbogbo wa jọ ń dun nǹkan ó ṣe jó lọ́jà má lọ́wọ́. àbí kí ni máa ń fàjà náà rí? tí ọ̀rọ̀ lè má mú ọmọ fati aka ni máa dájà lẹ̀ kálá.
ọ̀n pẹ́ tó mọ̀ màkà kí ló kẹ́yìn tó máa ń sọ fún ọ ńgbà tẹ jáde mọ́ṣáláṣí pé àfa àkílẹ̀ rí sí fati àti ìmáàmù ké ó ní bọ́dà bí ọ̀dà kí Allah ọ̀sá ti gbà. torí pé n ti ń fàjà kì í ṣe léyìn n ti máa sábà fàjà láàrin àwọn èèyàn ó náà lọ́rọ́ lé ayé àjọ ń gun mẹ́ṣíìnì nígbà kan náà ni fóònù ló ṣe ṣe tó ra kẹ̀rẹ̀sídà wàhálà ọba ṣẹlẹ̀ ẹ wo mùsíbà kẹ̀rẹ̀sídà kọ kẹ̀rẹ̀sídà ni èwo lágbé wọn sáré kò sí ìta gbé wọn sáré tó sì jẹ́ pé kò pé kó má fi mọ́tò ń gbé ọ ìwọ gan lẹni tí fi ń gbé jù ìwọ náà tún máa wá kókó kú ọlọ́ba babaláwo òfò ọlọ́ba yọwọ́ ẹ̀ láwo iṣẹ́ tó ti ra mọ́tò ibà ń bà mí lọ́kàn jẹ́ ni mi rọrùn súnmọ́ la hawla wala quwwata illa billah tá a bá mú gbogbo eléyàn kú nínú ìgbésí ayé wa ìgbésí ayé ọ̀dà gan wàláhì yóò jẹ́ pé ẹni tí ń rẹ́rìn sí wa àmọ̀pọ̀ dénú kò ní jẹ́rìn yagí kò ní jẹ́rìn tí ń fẹ́ kó kú tí wọ́n ń ṣàdúrà fún ọpẹ́ mi yóò gùn. báyà wọn ni babaláwo báyà wọn la lágbègbà báyà wọn la fa tí ń yẹyan rìn wò àbí tó ti ẹ̀jẹ̀ pómi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò èyí yòówù ó lè máa wò kọ́tọ́ kì í sì lànà àwọn mùsùlùmí nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa minna man tasahhara aw tusahhira lahu kò lè jọ́kan nínú wa ẹni tí ń pidán àbí tó bá pidán tí wọn bá jó pidán ọjà ni tí wọn pidán fún tí wọn bá ní ẹni tí ò lọ lé olóògùn rí láyé kó dìde yọ gbẹ̀bùn ńlá ṣàṣeyàn ni ò lè dìde torí pé o lè mọ́ máa múra rẹ lọ wọ́n ti mú ọ lọ rí kọ́dà ẹlòmíì tí ọ lọ rí ó ti pè lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rí nígbà tí àwọn babaláwo tó fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn sórí atẹ́gùn pé àyíbá mà tó bá fẹ́ ṣèwádìí nǹkan kan àwọn bàbá tó lọ́wọ́ kólé ayé lé lọ́ọ̀nì ilé ayé o ilé rẹ̀ gbọ́n sí lọ́wọ́ rẹ̀ ó rí pé wọn náà ti pè wípé ẹ dákun bàbá o èmi fẹ́ sorúkọ mi torúbìrí létí ẹgbọ́rọ̀ sólùwà wa mọ́kọ rẹ olúwa dọ́ọ̀mà wọn náà ti dọ́gbọ́n lọ lé aláwo borí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sin tún àwọn èèyàn jẹ tẹ́ ń tàn wọ́n jẹ ẹ̀yin mara yín ló kúrọ̀ ọba yóò jẹ́ gbogbo ẹni títí ẹ ti tàdánù tí wọ́n bí ó ti ṣe fọ́tẹ̀lómìn babaláwo ló yẹ kó lówó jù náà alágbègbè ló yẹ kó lọ́lọ́ jù nítorí pé òun mọ ibi tárísì kí wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ojú ti ẹ fọ́ kò rí nǹkan kan tá ló kùtà jù àwọn náà kùtà jù tá ló yóò lò sí jù àwọn náà yóò lò sí jù tá ló yà mùsùlùmí jù àwọn ni àwọn ọ̀gbìn jù àwọn lọ́bùn jù ẹ̀rọ ni wọ́n ṣe laboratory kan wọ́n fẹ́ fi dẹ́rù bọ́ ó lè wá orí ẹkùn orí kìnìún orí ìjàpá orí ọ̀bọ wọ́n wá tó sí láàbù yẹn wọ́n á sùn wọ́n gan aṣọ funfun wọ́n fi gá ògiri wọ́n tún tó dúdú síbi kan bí wọ́n ṣe wá ń wọlé pé túbà fáwọn ọba mi so bí wọ́n ṣe wá ń wọlé àwọn tó sọlé ara ń lọ fẹ́ tẹ̀ mẹ́lẹ̀ ọ̀hún láìláì lọ wọ́n fẹ́ fi kó aláyàjẹ ni so that owó fi jábọ́ à ń jọ lélẹ́yìn ọ̀parẹ́ láwùjọ wa wọ́n ń tẹ̀yìn ẹ̀yìn náà sí talanta la hawla wala quwwata illa billah ẹni tí ò mọ kankan ẹni tí ò dá kankan mà ẹni tí ò mọ nǹkan tí ń dùn gàlámù owó wàá jẹ́ pé òun mọ ibi tárísìkì tiẹ̀ wà òun mọ ọ̀nà tó gbégbà tó fi sóríire ẹni tí ò dá kankan mà olódò akúṣẹ̀ torí di ilé ẹja jáwọ́ ń bẹ̀ ọ́ bọ́kọ ọba lọ ìyàwó máa lọ bọ́mọ ọba lọ bàbá àtìyá rẹ̀ máa lọ ẹ̀rí pé gbàgbọ́ wọn òun náà ni pé kán sá máa lọ ilé oyin àwò tójú bọlé lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ gbọ́ tẹ́lẹ̀ máa ń bá yín sóde Yorùbá nígbà tó wá jáde sọ̀rọ̀ àrò òun ó ti yé wa àbí òye wa àfi tó wá kó ọ̀gbẹ́dẹ Yorùbá gbà tó wá jáde sọ̀rọ̀ àrò ó wá láyé o ta ló láyé ọ torí di ilé káyé lọlé olóògùn káyé sóògùn òfò káyé jẹ́ ẹni tó ṣe wípé ìrégbé àti ranù lápò síwájú ó yẹ káwọn olóògùn lè takú láyà tóògùn bá wúlò ní nígbà tí kú bá dé pé tání tábà láwọn ò ní ọ̀la làámú irọ́ lásán gbogbo wọn ni kú mú lọ tó ẹ tó gbé kalẹ̀ yóò bá tó fẹ́ràn ìtàjẹ́ pọ̀ ó ní àjànàkú kú àjànàkú ṣubú kò lè dìde lánàá àjànàkú náà tó ń torí de eléyìí báyìí yé lọlé olóògùn mọ́ bàtà rẹ̀ jẹ́ àwọn mọ̀ pé àwọn ń tàn ọ̀jẹ̀ ni ìwọ ló ti gbà níjọ́ tí wọn náà bá ti gbọ́n wàláhì ìwọ náà èpè lọ́mọ fi ránṣẹ́ sí wọn. bákan náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní ká jẹ́ ẹni tó ṣe pé a máa jẹ́wọ́ ọmọ òrukàn a máa jẹ́wọ́ ọmọ òrukàn
ọmọ òrukàn ní gbogbo ẹni tí bàbá rẹ̀ kú nígbà tó ń sì wà kékeré tí ò tí bàlágà. Àmójútó ló yẹ ká ní fowó wọn, kò yẹ ká jẹ. Gbogbo ẹni tó bá jẹ́ wọ́n ọmọ òrukàn, owó kọ́ lẹ̀ ń jẹ, iná lẹ̀ ń jẹ. Olúwa ní innal ladhina ya'kuluna amwalal yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira. Àwọn ẹni tí ń jẹ wọ́n ọmọ òrukàn níjẹ àbòsí, iná ni wọ́n jẹ sínú ara wọn, ó sì wọ́n náà sa'ir tó bá di lọ́la gbẹ̀ndàl qiyamah. Gbogbo tẹ́ ti jẹ́ dá padà. Sẹ́mi pọ́ mọ bọ̀dá yín ni, bọ̀dá yín ló sì ní gbogbo dúkìá. Àánú ni bọ̀dá yín ó ṣe fún yín. Ó ní kẹ́yìn náà wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ òun nígbà tó gírájúwèétì tó ríṣẹ́. Ó ní kọ́ ọmọ amójútó sẹ́ ìkọ́ ọmọ gbowó oṣù. Àwọn àǹfààní mi tó wọ́n tún máa ṣe fún ọ yàtọ̀ sówó oṣù. Gbogbo ẹni bọ̀dá rẹ̀ ń ṣe kó tó kú. Bọ̀dá rẹ̀ kú táì kú. Ọ̀dáwọ́ tẹ dúkìá rẹ̀. Ọwọ́ alọ́mọ fáwọn ọmọ lówó oúnjẹ, fáwọn ìyàwó, fún ọmọ bíi tílẹ̀ sọ àwọn olè. Ẹ pín dúkìá onídúkìá, ìwọ lẹ́tọ̀ọ́ sáti gba kọ́bọ̀ ń bẹ́ẹ̀ nítorí pé bọ̀dá rẹ̀ tó kú ọ̀fọ̀ máa lẹ̀ pàápàá jùlọ ọmọkùnrin bẹ́ẹ̀ nù wọn. Ọmọ kọ̀bá àjọ ọmọ polówó tó ṣe pé lẹ́yìn ikú bọ̀dá rẹ̀ pẹ̀lú oṣù mẹ́ta la tó bí ọmọ ti tán padànù, ò ní rí kọ́bọ̀ gbà nínú dúkìá yẹn. Ó lè ní ọ gbogbo owó tó kóhùn nínú owó bọ̀dá rẹ̀ dá padà. Ó ti fi ṣòwò owó yẹn it was 5 million ṣùgbọ́n ní ìṣe ó ti di 15 million. Ẹni tó lójú owó náà ló ní èrè. A sì ní kí ọkùnṣẹ́ ó lè torí de ilé ẹ̀dínwó lówó padà ẹ̀dùn irú rẹ̀ pọ̀ gan wàláhì, irú rẹ̀ pọ̀ gan torí de ilé yìí owó ọmọ òrukàn gbọ́dọ̀ jẹ́. Olúwa ó ṣe léèwọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó náà ní kókó ọdẹ káwá sákò lójú ogun. Nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni Olúwa ẹlẹ́dàá wa kò fẹ́ ẹnìkan kan gbọ́dọ̀ sákò lójú ogun nítorí pé tí ikú bá dé insha Allah òkùnkùn ṣàhídì tó o bá ṣèkù tẹ bá jàjà ṣẹ́gun ẹ lè sẹ̀mí lẹ́ni tó lè gbórí sókè. Islam ọgbà kéèyàn wá sákò lójú ogun kábánlé. Kí ló dé bàbá ebógun bẹ ni ó ní mọ̀jàmọ̀sá là máa kíkanjú lójú ogun, kò sí mọ̀jàmọ̀sá o. Àyàfi tó bá yẹ pé ibi tó wà àwọn ọ̀tá ti ká ọ ọwọ́ tó fẹ́ gbẹ̀yìn yọ ọmọ wọn lọ́wọ́ kó tún gbàgbọ́ mí ìwojú ìjà. Àmọ́ pọ̀ ọ̀sá gbẹ́nu kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam. Nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kájẹ́ ẹni tó ṣe pàǹjẹ́ rìbá. Èèwọ̀ ni rìbá jàmá. Ẹ sì rí pé rìbá ó ti wọlé wá bá wa lóríṣiríṣi ọ̀nà báyìí. Rìbá ti wọlé wá bá wa lóríṣiríṣi ọ̀nà. Àwọn báńkì tá ń kówó sí rìbá ni. Bẹ́ẹ̀ náà ni àwọn cooperative eléyìí tẹ̀ ń kówó sí tẹ̀ ń ti ń yáwó ọ̀pọ̀lọpọ̀ rìbá ni. Bẹ́ẹ̀ náà ni ẹ rí àwọn bàbá màmá tí wọ́n jókòó tí wọ́n lówó tó ṣe tán láti yáni lówó tá a bá fẹ́ yáwó ìntọ́ wọ́pọ̀ jù òun náà ni pé wọ́n yọ lórí pọ́sìn èlé. Ìrìbá ni a gbọ́dọ̀ jìnnà sí. Olúwa ẹlẹ́dàá wa ṣe léèwọ̀. Oríṣiríṣi ọ̀nà ìní rìbá ti gbà wọlé nìsín eléyìí tó ṣe wípé kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àfi ká máa ṣèbéèrè. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhu eléyìí tí Imam Muslim tó gbà jáde Ànábì sọ wípé la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa qala hum sawa. Olúwa làánà ẹni tí ń jẹ rìbá àti ẹni tó fúnni jẹ, ẹni tó san fúnni tá a fi jẹ, alákọ̀wé tó kọ, ẹlẹ́rìí méjì tó jẹ́rìí sí. Ànábì ní àwọn márààrún dọ́gba nínú làánà. Olúwa dákun má làánà wa. Rìbá kéré ní àbọ̀pọ̀ àfi ká bọ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣírò rẹ̀ gbówó ti ṣe ń wọnú àkáǹtì yín. Báńkì ọmọ fi tọrọkọ́bọ̀ lé tọrọkọ́bọ̀ tí wọ́n fi ń léwu látàrí pé savings account iná ló sí. Gbìyànjú láti máa pàkọ́lẹ̀ rẹ̀. Ó ti ẹ̀rọ ọlọ́run láti lọ sí báńkì ní customer care kó ní kí wọ́n bọ́ sí print out gbogbo interest táwọn fi kún owó rẹ̀ láti gbà báyìí dé gbà báyìí láti gbà báyìí dé gbà báyìí kó yọ kúrò nínú owó rẹ̀ kó fi sanwó sẹ́nìkan pẹ̀lú ẹ̀mí pé ò ní ládàá kan tó fẹ́ gbà ń bẹ̀ nítorí pé ó fẹ́ bọ́ lọ́wọ́ ìyà ó fẹ́ bọ́ lọ́wọ́ aburú eléyìí tí bí aburú fún ni láyé àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù. Nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn náà ní ká máa pa irọ́ zina mẹ́ni tí ò ṣe zina. Olúwa ẹlẹ́dàá wá sí léèwọ̀ ẹni tí ò ṣe zina ìgbọ́dọ̀ parọ́ zina máa wò nítorí pé ẹnikẹ́ni tó bá sọ pé ẹnìkan ṣe zina òfin Allah òun náà ní pọ́n mẹ́lẹ́rìí mẹ́rin wá tó bá wá rẹ́lẹ́rìí mẹ́rin mú wá ajẹ́pọ̀ jẹgbọ́ 100. Islam ń fẹ́ kórúkọ àwọn èèyàn kó má jẹ́ nǹkan tá a máa bàjẹ́ iyì wọn kó má jẹ́ tá a máa dànù nítorí pé bí wọ́n bá lẹ́nu láti parọ́ zina mọ́yàn àwọn náà lẹ́nu láti parọ́ zina mọ́ àwùjọ bàjẹ́ iyì àwọn èèyàn dànù. Àmọ́ gba àwọn abánikọ mẹ́lẹ́rìí mẹ́rin wá ọ̀rẹ́ lẹ́rìí mẹ́rin mú wá ọdájú tó bá ti jẹgbọ́ 100 tó bá dijọ́ mi ọ máa sọ ẹnu rẹ. Akramakumullah tó bá yẹ kóbìnrin míì lárí
tí kìí ṣe ìyàwó wa táàrí kó ṣe zìnà àti kẹnu sápò ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀. ẹni tó bá wá bá pé ìyàwó ní ṣe zìnà ńkọ́ tó bá ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin kan wípé wọ́n ṣe zìnà kí ni kó wọn ṣe. òfin Allah òun náà ní pé Islam ò ní kó wọn lọ wẹ́lẹ́rìí mẹ́rin wá, nǹkan tí ó kàn ṣe òun náà ní kó wọn àti ìyàwó yẹn wọ́n jọ ṣépè fúnra wọn. ọkọ búra pẹ̀lú orúkọ Allah ọba tó ga wípé ìyàwó yìí ṣe zìnà, wàláhi al-azim obìnrin ṣe zina, wàláhi al-azim ó ṣe zina, wàláhi al-azim ó ṣe zina, wàláhi al-azim ó ṣe zina, yóò wí lẹ́ẹ̀mẹ́rin. ẹlẹ́karùn-ún yóò wá sọ pé kó ló ẹlẹ́dàá wa kọ́ lánà òun tó bá pé rọ́ọ̀lù ń pamọ́. wọ́n wá ní kóbìnrin náà wá búra tiẹ̀. àìlè búra ó túmọ̀ sí kó ti mọ̀ pọ̀ ń ṣe àjẹ́ pé wọ́n sọ lóko títí tí ó fi kú. tó náà bá wá búra ó dájú pé nìkan parọ́ náà àwọn méjèèjì. báwo ló ń ṣe búra? yóò sọ pé wàláhi al-azim ń ṣe zina, wàláhi al-azim ń ṣe zina, wàláhi al-azim ń ṣe zina, wàláhi al-azim ń ṣe zina. ẹlẹ́ẹ̀karùn-ún kó ló ẹlẹ́dàá ó bínú sóun tó bá kó tọ́lọ́kọ̀ òun sọ. báyìí ayé àwọn láéláé wọn tún ní fẹ́ra wọn mọ́. bọ́mọ bá tàtàrà zina wáyé kò ní jọ́mọ kan láéláé. tó bá jọ́pọ̀ ọmọ tán ti bí ni ilẹ̀ sọ pé kì í sọ ọmọ zina ni, tẹ́ bá fi lè búra báwọn ọmọ òní jọ́mọ yín láéláé á sì tún yín ká láéláé. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar walillahil hamd. ẹ̀yin ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam, ó yẹ kó ní kálukú wa ká máa yẹ kí là ń ṣe wò, nítorí pé ikú ń bẹ. téèyàn bá máa kíyèsíra rẹ̀, ṣé nǹkan tí mo ń ṣe dáa àbí tí mo ń ṣe ọ̀dá, kò sí tàbí ṣùgbọ́n èèyàn kábàámọ̀ ńlá níjọ́ tí èèyàn bá kú kúrò láyé ń bì báyìí. ìdí nu tó fi jẹ́ pé oníkálukú wa lójoojúmọ́ nígbà tá a bá ti fẹ́ sùn, ẹ jẹ́ ká pe àkíyèsí ara wa lọ sídìí pé látìgbà tílẹ̀ ti mọ́ lónìí, kí làwọn nǹkan tí mo ṣe, kí ni àti kí ni mo ṣe, ṣé dáadáa rẹ̀ lọ́pọ̀ jù ni àbá ìdá. eléyìí tó jẹ́ ìdá tó jẹ́ṣẹ̀ ká tọrọ àforíjì nípa rẹ̀, eléyìí tó sì jẹ́ dáadáa ká dúpẹ́ fún Allah nípa rẹ̀. eléyìí yóò ràn wá lọ́wọ́ láti jọ jásí pé ìjọ tá a bá kú kúrò láyé àbámọ̀ àwọn ò ní pọ̀. Olúwa Ẹlẹ́dàá kó dákun kó ṣàánú wa. nínú àwọn nǹkan eléyìí tó tún jẹ́ ọ̀ranyàn lórí wa, òun náà ní pé kémi pẹ̀lú rẹ ká sánà pé ká túbọ̀tán wọ́n dáa. báwo la túbọ̀tán ṣe dáa? a gbọ́dọ̀ ní ìmánì tó lálàáfíà, a gbọ́dọ̀ jẹ́ni tí ń bẹ̀rù Allah, nítorí kò sí ìmánì kò sí bẹ̀rù Allah, àtúbọ̀tán lè dáa. bákan náà bùkátà ká ṣe sùúrù, nítorí pé tí wọ́n máa ní sùúrù, ní tí wọ́n máa ṣe tátúbọ̀tán fi máa dáa kò ní rọrùn fún láti ṣe. bákan náà a tún gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé à ń bẹ Allah, à ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀, nítorí pé àdúrà ní máa gbà, agbára kan sí tó lè mú kátúbọ̀tán wọ́n dáa. a gbọ́dọ̀ máa ṣàdúrà, nítorí pé iṣẹ́ wa gbogbo bó tilẹ̀ wù kó pọ̀ tó, gbogbo bó tilẹ̀ wù kó dáa tó, abùkátà rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ kò lè dámú kátúbọ̀tán wọ́n dáa, kò lè dámú kájẹ́ ẹni tí ó wà lìjánà. tó máa ń sọ kátúbọ̀tán rẹ̀ dáa ní abẹ́ òfin ṣẹ̀ríyà, nǹkan méjì ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. alákọ̀ọ́kọ́ onípa ara lìjánà wọ̀, ẹlẹ́ẹ̀kejì onípolú aláwa níbi káwọná. gbogbo ẹni tó bá ti rélé yìí wọ́n sọ kátúbọ̀tán rẹ̀ dáa. Olúwa kó jẹ́ kí àtúbọ̀tán èmi pẹ̀lú yín kó dáa. bákan náà nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé ó ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ wa, eléyìí tó sì burú tó bani lọ́kàn jẹ́, òun náà ni èdè òyédè eléyìí tí máa sábà ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tó ṣe pé ńgbà tó bá ṣẹlẹ̀ oní wọ́n dá sí, ẹlẹ́yìn ọ̀ dá sí, kò ní padà yanjú, yóò padà já sí wípé ìkọ̀sílẹ̀ ni wọ́n padà parí ẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rù Allahu azza wa jal, ká jẹ́ ẹni tó ṣe wípé àkíyèsí ní ọjọ́ kan iná la gbéra, tá a kó ẹ̀wù wa wọ̀, tá a wò ìtọ́ dájú nínú ẹ̀wù wa lórúkọ pa fẹ́ lọ fẹ́yàwó. ẹ sì rí i pé àwọn òbí obìnrin wọ́n tẹ́wọ́ gbà wá pẹ̀lú dáadáa, wọ́n já wa ní tàmá, wọ́n fọmọ wọn fún wa lérò wípé ibi tó máa ń lọ kò ní já sáburú, kò ní já sábàámà, ibi ọ̀jẹ̀ bùgbé rẹ̀ ìwọ náà jẹ́ni tó kíyè sámánà. kí ló wá dé lẹ́yìn ìgbà tí ìyàwó dọ́dọ̀ rẹ̀ tán, gbogbo nǹkan bá ti ṣe láyé ìwọ ọlọ́nà mi téèyàn fi bóbìnrin wí dúpọ̀ sọpọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ lọ, ọkọ̀ ọ̀lẹ̀, ọkọ̀ ọ̀lẹ̀, ọkọ̀ ọ̀lẹ̀. àlálìkọ́ gbogbo aná láti mà ike kíkọ́ ọ̀lẹ̀ yìí iye tó lùwà fún wa láǹfààní rẹ̀ kò ju 3 lọ. tí wọ́n bá sì ti ná ẹyọ kan
àti dé méjì yòókù kìí ṣòro rárá. Talákọ̀ọ́kọ́ ló ṣòro jù. Tí èèyàn bá ti lè wí talákọ̀ọ́kọ́ àti díẹ̀ kejì àti díẹ̀ kẹta kìí ṣòro rárá. Ẹ jẹ́ ká láàánú àwọn ìyàwó tá a fẹ́. Ẹ jẹ́ ká máa ro wípé kò ní wù wá àwọn ọmọ tá a bí kí wọ́n kọ̀ wọ́n. Kò ní wù wá àwọn àbúrò wa kí wọ́n kọ̀ wọ́n lé ọkọ. Àwọn àǹtí wa kí wọ́n kọ̀ wọ́n lé ọkọ. Kò ní wù wá kí bàbá wọn kọ̀ ya wa. Bẹ́ẹ̀ náà lóbìnrin yìí báyìí. Ọmọ ẹnìkan ló náà, àbúrò ẹnìkan ló náà, àǹtí ẹnìkan ló náà, màmá ẹnìkan ló náà. Ẹ jẹ́ ká ṣàánú wa. Ẹ jẹ́ ká máa fọwọ́ wọ́nú. Ẹ jẹ́ ká máa ní àfojúsùn kù wọ nǹkan. Lóòótọ́ obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin làwọn náà bá ti ṣe lè ṣe dáadáa iná ni wọ́n lè ṣàìdá. Ẹni tó bá ti ṣe tó dùn ní ó lè padà ṣe nǹkan tí ó dùn máa nì. Bákan méjì sí ni ní tí máa fà tí kíkọ́ ọlẹ̀ fi máa wáyé. Òun náà ní kó jẹ́ pé ìyàwó òun lọ yarí mọ́kọ lọ́wọ́, òun ló ṣe pé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má, àbí kó tiẹ̀ jẹ́ kọ́kọ́ òun ló bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn síyàwó tó ń ṣàfihàn pé wọ́n fẹ́ má. Gbogbo èyí yòówù tó bá jẹ́ Islam ti ṣe àlàkalẹ̀ ọ̀nà tá a máa gbà. Tó bá yẹ pé ìyàwó òun ló wá yarí mọ́kọ lọ́wọ́, ẹ̀yin ọkọ Olúwa Ẹlẹ́dàá ní kẹ́ kìlọ̀ fún wa. Ẹ bá wọn sọ̀rọ̀ nípa bó ti ṣe pàtàkì tó wípé kí obìnrin kó máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, kí obìnrin kó máa tẹ̀lé tọkọ, ó sì máa báwo ni ọkọ ti ṣe tóbi tó lábẹ́ òfin Allahu Azza wa Jalla. Ó wá nínú hadith Annabi sallallahu alayhi wa sallam tánàbí ń sọ fún arábìnrin kan ike báwo ló ti ṣe rí sọ́kọ rẹ̀, wo innahu jannatuki wa naruk, òun làlùjánnà rẹ̀ òní náà rẹ̀. Tá máa ń pàkíyèsí àwọn ìyàwó wa báwọn ọ̀dájú omi ìtọ́ fẹ́ ṣìṣe kò ní ṣìṣe má, yóò ṣe dáadáa. Torí ẹ̀ bákan náà ẹlẹ́kejì nígbà tá a ti kìlọ̀ fún kọ̀gbọ́, Olúwa ní ẹ kọ̀yìn sí wọn lórí ibùsùn. Ẹ máa jọ ń kọjú síra ẹni tẹ́lẹ̀ tẹ́ bá sùn, ẹ kọ̀yìn sí. Tẹ́ bá kọ̀yìn sí ọ̀dájú pé ẹni tí a kọ̀ pàkọ́ sí òun náà ti máa wò pé nǹkan ti ń bàjẹ́ o, nǹkan ti ń bàjẹ́. Tó ń bá sì sọ́ra alẹ̀ tí kíní bá fi lè bàjẹ́ pin kò sí tàbí ṣùgbọ́n òní ó dùn jù. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ tí ọ̀gbọ́ tẹ́lẹ̀ yóò padà wá gbọ́ níìsì, kò tún gbọ́. Olúwa Ẹlẹ́dàá wa ó ní kẹ́ ẹ̀ nà wọn lólù tí ò ní ṣe wọ́n léṣe. Wọ́n ní tá a gbà lérò pẹ̀lú nínà kìí ṣe àlùṣeni léṣe, bí ó bá jẹ́ àlù pé àkíyèsí ẹni lọ sí di pé ń tó ń ṣe ọ̀dà. Kò tún gbọ́ ìgbà náà á gbé ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí ọkọ, ẹnìkan dìde nínú mọ̀lẹ́bí aya. Olúwa ní tí wọ́n bá rí i pé àwọn alátúnṣe ṣe alhamdulillah, tí wọ́n bá rí i ṣe tí wọ́n rò pé ká tú wọn ká iná ní nǹkan tó bá yẹ, Olúwa ló fún wọn lágbára kún tú wọn ká. Mọ̀lẹ́bí rẹ̀ àti mọ̀lẹ́bí tiẹ̀ àwọn náà ni wọ́n jọ panupọ̀ lórí eléyìí, wọ́n lè tú wọn ká. Tó bá jẹ́ pọ́kọ́ ńkọ́, ọkọ ló bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn síyàwó, ọkọ ní fi ìkórìíra hàn síyàwó, òní ṣèṣe wípé ó ti sú òun sì padà lé dànù náà ni. Kí lóbìnrin ó ṣe? Yóò ṣàtúnṣe. Bóun ni ó ti ṣe ṣàtúnṣe? Ẹni pé àwọn ojúṣe wà tó lọ́wọ́ ṣe lọ́ràn yàn lórí ọkùnrin kó máa ṣe lórí ìyàwó rẹ̀. Kò sí nǹkan tó burú kí ìyàwó ṣàtúnṣe lórí pé kí ọkọ kó fi apá kan nínú àwọn ojúṣe yìí kó fi sílẹ̀ kó má ṣe má, òun fara má torí kó òun lè bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ níyàwó. Nítorí tó bá lọ kàn níbo ni kó òun ti bẹ̀rẹ̀? Nítorí pé ẹni tó ti jẹ́yàwó tá a lé kúrò nílé ọkọ, ẹ dákun bo ni kó ti bẹ̀rẹ̀? Torí de eléyìí báyìí bẹ́ẹ̀ la ṣe rí tí ìyá ńlá wa Sawdatu bintu Zam'a bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n lọ́jọ́ táwọn bùn ìyá ńlá wa Aisha radiyallahu anha. Sawdatu sì ṣẹ́kù níyàwó Ànábì tánàbì fi ṣaláìsí. A sì ti mà pé ìyàwó Ànábì láyé ìyàwó Ànábì náà ní tó bá di lọ́la gbẹ̀ndàl qiyam. A sì mà ó bímọ fànàbì kò bímọ fànàbì látàrí kọjá ìyàwó Ànábì tánàbì fi kú ìyá yẹn ó ti dìyà gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. Torí di eléyìí ẹ̀yin obìnrin ẹ kíyèsára o, ẹ má ṣe jẹ́ ẹni tó ṣe wípé ẹ̀yin náà bóyá ẹnìkan ni wọ́n máa rọgbó sí yín lórí, igbó wa rúfin ta, ọkọ wa yarí wọn wá lòun ọ̀fẹ́ yín má. Tó bá ti lòun ọ̀fẹ́ yín má ó ti parí nìyẹn, àfi tó bá tún dá yín padà. Tẹ́ bá tún ṣe tó tún lòun kọ̀yìn ó di méjì, àfi tó bá tún dá yín padà. Tẹ́ bá tún ṣe tó bá tún kọ̀yìn ó parí nù. Oríta mẹ́ta lélẹ́yìí ni kò pé mẹ́rin. Tọkọ bá ti lè kọ ìyàwó kíkọ̀ mẹ́ta ó ti dèwọ̀ fún láíláí, àfi tí ìyàwó ń bá tó lọ́kọ mi. Táwọn náà wá jọ gbégbégbégbégbé, tọkọ náà bá tún kọ́ lẹ̀, ẹ̀tún wá rìn pàdé ara yín bí kẹ́ pàdé lọ́ra gádà kó nu wá sọ pé ó sì ń bẹ, ó máa ń bẹ pé báwo ni ọkọ tó ti kọ mí nì kò burú, òun tún fẹ́ fi ọ tí ọ̀nà bá lè gbà.
àtòrí kọ́ mọ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lólu ẹlẹ́dàá fi sọ wípé ẹ kíyèsára gbogbo ẹjọ́ bá kọ ìyàwó ẹja kíyèsí o a gbọ́dọ̀ kọ ìyàwó ní kíkọ̀ eléyìí tó tako sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kíkọ̀ ti sunna ni ipe kọ́ ọmọ kọ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́. ẹlẹ́kejì kíkọ̀ sílẹ̀ kò tún gbọ́dọ̀ wáyé nígbà tí ó ti ṣe ìmára tóun ti parí nǹkan oṣù ó sì ti wẹ̀ tó wá bá a ní ìbálòpọ̀ lẹ́yìn rẹ̀ tó bá ti bá a ní ìbálòpọ̀ ó tún ti di ọlọ́nà láti kọ̀. ẹlẹ́kẹta òun náà ní pé ìgbà tó bá ṣe tán tó kọ̀ ọ̀ gbọ́dọ̀ kọ̀ ju kíkọ̀ kan lọ lẹ́ẹ̀kan ọ̀ gbọ́dọ̀ sọ́pọ̀ kọ̀ ní kíkọ̀ méjì ọ̀ gbọ́dọ̀ sọ́pọ̀ kọ̀ ní kíkọ̀ mẹ́ta. ṣùgbọ́n ẹ ṣàkíyèsí o téèyàn kan bá wá kọ̀ ìyàwó rẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya kíkọ̀ ti wáyé náà nù ṣùgbọ́n ṣe Allah nípa pígbà tí ọ̀yọ́ kọ̀ọ̀kọ̀ ńlọ́kọ̀ torí pé Umar radiyallahu anhu ó wá fẹjọ́ ọmọ rẹ̀ sùn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyá Abdullahi ibn Umar ọlọ́kọ̀ ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù Ànábì ní murhu falyuraji'ha pálásẹ pé kó dá ìyàwó rẹ̀ padà báwo wọ́n sì pálásẹ kó dá ìyàwó padà nígbà tí kíkọ̀ ọ̀lẹ́ ọ̀sẹ̀ ajẹ́ pé kíkọ̀ ọ̀lẹ́ ti wáyé nù. bẹ́ẹ̀ ni ẹni tó bá ló ń kọ méjì méjì náà ni ẹni tó bá ló ń kọ mẹ́ta mẹ́ta náà ni lójú ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ní ìgbà Abubakar radiyallahu anhu títí di ìbẹ̀rẹ̀ ìjọba Umar tí ẹ bá ló ń kọ ìyàwó ní méjì ẹyọ̀kan ni wọ́n sì rò fún tó bá ló ń kọ mẹ́ta ẹyọ̀kan wọ́n sì rò fún. lẹ́yìn ọ̀rẹ́ yìí ni Umar wá rí i pé àwọn ọkùnrin máa sábà fi gbólóhùn yẹn ṣeré pọ̀ ẹ sì rí pọ̀ wà bẹ́ẹ̀ títí dòní. àwọn ẹ̀yà kan wà lọ́pẹ́ tó máa fẹ́ kọ obìnrin wọn nílò àwọn ọkọ̀ lẹ́yọ̀kan òun fún mẹ́ta tọ́ Umar wá ní nítorí pé gbólóhùn yìí a kì í fi ṣeré ìgbà tí èsì ṣe pé igbó mú ọ àbí wọ́n ló mú gbó ní ìgbà tó bá ti lè fi ẹnu ara rẹ sọ pé méjì ni àbọ̀ gbà bẹ́ẹ̀ tó bá ti fẹnu ara rẹ sọ pé mẹ́ta ni àbọ̀ gbà bẹ́ẹ̀ eléyìí la mú torí ẹ̀ má tan ara rẹ jẹun ọ̀rọ̀ adé jìnnìjìnnì ẹ dákun báwo láti ṣe o lọ́wọ́ bínú ni o lòun á sọ pé nǹkan mẹ́ta náà ni ọlọ́run ọlọ́wọ́ múra bọ́ fẹ́ lómi àmọ́ sàlàyé fún ọba bá délé àwọn míì náà pé èyí tí mo nílé o bí mo ṣe kọ́ mẹ́ta ní káwọn náà wá fọmọ wọn fọ. torí di eléyìí báyìí tó bá kọ obìnrin ẹyọkan ní kọ̀ọ̀kan. bákan náà ẹni tó bá kọ ìyàwó lẹ́yìn tí ìyàwó ti mára tó ti wẹ̀ tó wá bá lò lẹ́yìn bí bá lò ló ló ń kọ́ ó ti ṣẹ́ ṣùgbọ́n àsọpọ̀ ṣẹ́ Allahu azza wa jalla torí di eléyìí ọ̀dọ̀ wa ẹ̀yin tẹ́ jẹ́ ẹni tó mọ̀ nípa ìsìn Islam ẹ jẹ́ ká bẹ̀rù Allahu azza wa jalla ẹ rí i pé àwọn èèyàn wọ́n ń retí láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn látẹnu yín wọ́n ń retí láti mọ kí lẹ́sìn Islam wí látẹnu yín ẹ má jẹ́ ó jẹ́ pé gbogbo nǹkan lẹ́ ń bá wọn sọ àfọ̀rọ̀ ẹ̀sìn Islam gbogbo wórówóró gbogbo kátàkátà gbogbo kábàkábà iná lẹ́ máa bá wọn sọ ṣùgbọ́n tí wọ́n bá gbé tí wọ́n bá jọ wọ́n rí i pé ìdá kan nínú ẹgbẹ̀rún gbogbo tẹ́ sọ kò sí nǹkan kan tó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn Islam nínú ẹ̀ torí ẹ̀yin náà kíyè sára ẹ mọ orú àwọn tẹ́ máa gbọ́rọ̀ wọn àwọn onísọkúsọ ti pọ̀ jù pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára wọn yìí báyìí ẹ̀rọ oríṣiríṣi ẹ̀rọ ayélujára wọn ọ̀sọ̀mídọ́lùmọ̀ èmi náà bọ́ sórí atẹ́gùn irú wọn pọ̀ ẹ kíyèsí ẹ mọ̀tàlẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oògùn òfò ni wọ́n polówó ọ̀pọ̀lọpọ̀ ìranù àti ìrégbè ilé ayé onáà ni wọ́n fẹnu sọ gbogbo nǹkan ni wọ́n máa fi kí ó so eléyìí àdánwò ńlá ni orí kí àwọn òfin bá wa sọ̀rọ̀ orí kí lòfin bá wa sọ̀rọ̀ àwọn míì wọ́n máa pọ̀ wọn mọ́kí lórúkọ pé àwọn lérí síra wọn àwọn ẹlòmíràn sọ pé àwọn mọ́kí lórúkọ pé wọ́n ń tẹ ìbàjẹ́ ká kí ni tá a ti ẹ̀fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ lára rẹ̀ gbogbo tẹ́sí Islam mú wa náà gan àárí lára rẹ̀ so ẹ kíyèsí ẹ ṣọ́ra fúnra àwọn eléyìí ẹ má bà ìsìn Islam jẹ́ ẹ rántí ìjọ tí gbogbo owó dìde dúró níwájú Allah tó ló wọ́n máa bi kálukú léèrè ìmọ̀tọ́ ọlọ́ọ̀mà kí ló fi ṣe kí ni tó fi mọ àwọn èèyàn nínú ìmọ̀tọ́ ọlọ́ọ̀mà Olúwa bá wá fi hàn ike ìmọ̀tọ́ ọlọ́ọ̀mà nǹkan jákujáku ni ó fi bàtà àwọn èèyàn jẹ́ ni ó fi ṣì wọ́n lọ́nà ni ọ̀nà dàtí yóò fi padà sílé ayé láti wá ṣàtúnṣe ẹ̀yin ọlọ́lá wa ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń ṣàkóso wa ẹ túbọ̀ fi ìpáyà Allah ẹ fi ṣàkóso wa ẹ jẹ́ ẹni tó ṣe pé ẹ mọ̀ wo àwọn èèyàn ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú bá látàrí pé tí wọ́n jẹ ọ̀rọ̀ rárá
tẹ́ bá wò nínú oṣù Ramadan ẹnì kí tó máa ní wọ́n fẹ́ pín gàrí lásán Allahu Akbar àwọn èèyàn yóò yà ń lẹ́nu bí tó ti yọjú tó máa ní ìwọ̀n ọgọ́rùn làwọn bá wá ó dájú pé ẹ lè lóyún ẹgbẹ̀rún ètò túmọ̀ sí pé àwọn èèyàn túbọ̀ bùkátà ta ni wọ́n sànù wọn ẹ̀yin tẹ́ lówó náà lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé ayé nínú nǹkan táwa mà ó náà ní pé àwọn olówó wọ́n bá ro Saudiya níta àmà nígbà yẹn ó ní pé àwọn olówó kan wà tó sì pé ẹ̀ní dá wọn mà wọ́n lè lọ kọ́ warehouse tí ó tóbi gidigidi wọ́n á máa kó oúnjẹ pamọ́ síbẹ̀ wọ́n máa kó pamọ́ síbẹ̀ wọ́n máa kó pamọ́ síbẹ̀ wọ́n á sọ pé ní gbogbo ìlú yìí ẹni tó bá mọ̀ pá ti jẹ àti rí mu ń bá kó ìpọ́njú bá wọn kọ́ lọ forúkọ ọ̀lẹ̀ ńbẹ̀ tó bá ń forúkọ ọ̀lẹ̀ ńbẹ̀ lásìkò tí bá ń forúkọ ọ̀lẹ̀ ó ní kó sọ ìyàwó rẹ̀ ọmọ mélòó ló ní ilé tó ń gbé ga tí ò rówó lé san àbó rí san tó bá ti wá di ní oṣù bẹ̀rẹ̀ oníkálukú ọ̀lọ́ gbóúnjẹ èyí tó ṣe déédéé iye èèyàn tí ń jẹ lábẹ́ rẹ̀ àwọn náà sì ti mọ̀ yín pé tí ebi bá ti kúrò nínú ìṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n ti bù ṣe eléyìí yóò dín àwọn olè kù yóò dín àwọn ẹni tí ọmọ wa burú fọmọlà kejì kù yóò jẹ́ ká lè máa gbélé ayé lálàáfíà ètò sì dá wa lójú òun náà nípa àwọn tó lè ṣe bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n mọ́tara ẹni nìkan kò jẹ́ ẹ jẹ́ ká láàánú àwọn èèyàn nítorí pé àwọn ọmọ okódùn ro làgbẹ̀dẹ ń pọkọ́tà àgbẹ̀dẹ náà ń dáko lẹ́yìnkùlé ọ̀sálẹ̀ ìmọ̀ lu ọkọ̀ tiẹ̀ náà láti dáko ṣùgbọ́n àwọn ọ̀kájùlù tẹ́mi bá ràn án lọ́wọ́ pẹ̀lú bí tí ṣe ń ṣeun ó dájú pé ìlọsíwájú jọba gbogbo wa ni ọ̀nà wo ló fi gbé mi tẹ́mi bá ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí ò ní onírònú àti ṣàìdá sọ́mọlà kejì kò ní di pé àwọn kan lọ máa mú ìbọn pàdé yín níbi tẹ́ ẹ̀ ti ń tajà ẹ̀ ti ń tajà bọ̀ látàárọ̀ nígbà tó wá dago méje ìrọ̀lẹ́ ẹnìkan wá gbé bájínẹ́tù dé ó ní sórí kó owó tẹ pa ara ta kó má fi máa fọ́ orí ẹ̀ ó kó o jáde àbọ̀ ní kó jáde ó kó jáde ṣùgbọ́n tí n bá ṣe ìrànlọ́wọ́ fún tẹ́lẹ̀ ṣe ìrànlọ́wọ́ kò túmọ̀ sí pé àìsàn ìrànlọ́wọ́ fún ọ̀sọ̀ olè tó ń jáde halal o so eléyìí túmọ̀ sí wípé nígbà tá à ń bá ti ń sànù ìbàjẹ́ ò dínkù láwùjọ wa ẹ sì rí nígbà tá à ń pàkíyèsí àwọn olówó tẹ́lẹ̀ mi wọ́n sọ pé ọ̀dà pẹ̀lú gbogbo ń tẹ́ sọ kí ló ń lè ṣe níta àárò kò lè ṣe ni pé oúnjẹ ní kò rà wàá rà kó pin fáwọn èèyàn gbà òun ọmọ bó ṣe lè pin fáwọn ẹ̀ ṣé tó ń bá fún yín lówó ṣe lè ra ẹ̀ pin fáwọn ẹ̀ mú wa ẹlòmíràn kan mú kó mọ̀ lọ 3 million péré ló mú wa adúró oúnjẹ tààrà adúró èèyàn tí ó gbà ń bẹ́ẹ̀ tínú gbogbo wọn máa dùn ìpele yóò sì bá wọn déjọba ìrànlọ́wọ́ ńlá ni tí èèyàn bá lè ṣe ọ̀dà 3 million ó ń bẹ nínú wa bá ṣe jókòó yìí ẹnjẹ́ pé tó bá mú 3 million nínú owó rẹ̀ lọ́dún kan wàláì kò dín kankan kù fún Olúwa Ẹlẹ́dàá ó tún sínà tó ju eléyìí lọ fún ọ yàtọ̀ sí zakat ọ̀dà mo wá fi 3 million mo fi ràn àwọn èèyàn lọ́wọ́ inú tèmi kò dùn wípé mo dá sí bí a ti ṣe ran ẹni tó tún pálẹ́kún gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù kẹtọ ẹ̀ka mójútó jàmá ìyà ń jẹ àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ń di kiri yó látàrí pé wọ́n fẹ́ fún wọn lágolo ráìsì ẹyọ kan ẹ̀rọ àwọn mọ̀mọ́mọ́mọ́ tẹ́lẹ̀ pẹ̀lú míì tìbòrí ni èyí tójú bá ń tì tó bá di pé ó bá débẹ̀ ní ọ̀sọ̀ ìbòrí sínú báàgì àwọn náà ti rí ní ìsìn nígbà tá à ń bá ń pín nǹkan tá à ń pín ẹni tí èyí ṣe mùsùlùmí wọ́n máa lọ yábòrì àwọn náà wà pa àwọn fẹ́ gbà táwọn bá ti wá mọ̀ àgbègbà Islam tó bá ti gba Islam á ràn ọ́ lọ́wọ́ torí ẹ̀ Olúwa Ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ tábà fi rí wòye ẹ̀mí insha Allah kátìríkè púpọ̀ nínú wa àwọn náà ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ nítorí pé tó o bá ran àwọn èèyàn rẹ lọ́wọ́ ta ló tún ràn lọ́wọ́ tí wọn ò bá kún wọn ta ló tún fẹ́ kún bákan náà ká mọ̀ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa òun náà ni pé tí Ramadan bá ti tán báyìí gbogbo ẹni tó lówó bá fi ṣe kòńgẹ́ àti jẹ́ ipò ṣe sùyàmù Ramadan parí nínú oṣù Shawwal eléyìí tá a ti wọ̀ báyìí tó ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú rẹ̀ kó ṣe sùyàmù ọjọ́ mẹ́fà tẹ́ bá ṣe sùyàmù rẹ̀ nínú oṣù Shawwal yóò dàbí ìgbà tí gbogbo ọjọ́ ayé lẹ́ fi ṣe sùyàmù Olúwa Ẹlẹ́dàá kó ràn wá lọ láti ṣe bẹ́ẹ̀ dáadáa tẹ́ ń ṣe nínú Ramadan ẹ dákun ẹ má pàtì gbogbo aburú gbogbo àìdá eléyìí tẹ́ jìnnà sí nínú oṣù Ramadan ẹ dákun ẹ jìnnà sí ọba tó ní Ramadan òun náà ló ní gbogbo oṣù kò sì sí ìgbà tí ò lè pààyàn gbogbo níta bá sì ṣe tá a fi kúrò nílé ayé yìí
tó bá jẹ́ dáadáa yóò jẹ́ kárí dáadáa tó bá jẹ́ àìdá yóò sì wá lẹ́ni tí ó bọ́ sílé àwọn aláìdá Olúwa kó má jẹ́ ká bára wa ń bẹ̀. akramakumullah ìsopọ̀ ẹbí pọ̀ dọ́wọ́ wa ẹ̀yin ìyàwó ilé ẹ máa ṣe dáadáa sáwọn ọkọ yín ẹ̀yin ọmọ ẹ máa gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu ẹ̀yin òbí ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ yín gbogbo ẹni tó bá wà nípò kó ṣe àkóso lórí àwọn èèyàn àánú àwọn èèyàn ọ̀dọ́wọ́ rẹ jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n rántí lọ́jọ́kọ́jọ́ Olúwa Ẹlẹ́dàá ó bi ọ́ léèrè tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà Olúwa Ẹlẹ́dàá kó fún gbogbo wa ní dáadáa ṣe bá a ti ṣe wá ń sọdún yìí báyìí abẹ́ Allahu azza wa jal oore tó ló wá máa fi ṣe àwọn ẹrú rẹ̀ nínú ọdún Olúwa kó jẹ́ kí gbogbo wa ká nípìn bẹ́ẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa kọ́mọ́fẹ́lẹ́ ìṣàṣemọ́ fún wa Olúwa kó túbọ̀ bá múrọ̀ mọ́ bánà wa láwọn ọdún púpọ̀ tí ń bọ̀ níwájú Olúwa Ẹlẹ́dàá wa ó sì jẹ́ ká lè máa ṣe pẹ̀lú àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn Olúwa Ẹlẹ́dàá kó tẹ́wọ́ gbé tá a ṣe Olúwa kó má dàlù wa láyà àwọn òbí wa tó ti kú tó kú lórí ẹ̀sìn Islam tó kú lórí pọ́ńtẹ̀lì tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam Olúwa kó bá wa foríjì wọn Olúwa kó bá wa kẹ́ wọn Olúwa kó bá wa gẹ̀ wọn Olúwa kó bá wa síjú àánú rẹ̀ wò wọn ẹni tí ń bẹ nínú kẹ́ nínú wọn bá wa ṣàlékún rẹ̀ ẹni tí ń bẹ nínú dààmú bá wa mú kúrò fún wa Olúwa Ẹlẹ́dàá wa wá tá ń bẹ láyé já máa bẹ lórí al-Islam gbogbo jọ́tọ̀ bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-Iman bá wa dá wọn ọmọ wa sí tí wọ́n lọ́mọ alálùbáríkà etí tí ń ṣe dáadáa nínú wa Olúwa má bá yí padà sáìdá eléyìí tí ò gbọ́rọ̀ tí ò ṣe dáadáa Olúwa bá wa tún wa ṣe abẹ́ Allahu azza wa jal fún orílẹ̀-èdè wa Olúwa kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe àlékún dáadáa àlékún lọ́síwájú Olúwa kó bá wa gbé orílẹ̀-èdè wa ìlú wa Ògbómọ̀ṣọ́ abẹ́ Allah àlékún dáadáa àlékún dàgbàsókè Olúwa kó bá wa gbé wa náà lóyè Olúwa Ẹlẹ́dàá wa kó jẹ́ kí ìpín tàwa mùsùlùmí ó pọ̀ nínú rẹ̀ abẹ́ Allahu azza wa jal fún àwọn ilé tí ń dàrú Olúwa kó bá wa tó ètí ọ̀dàrú Olúwa kó má jẹ́ ó dàrú láéláé Olúwa Ẹlẹ́dàá wa ìjẹ́ mùsùlùmí wa Olúwa kó túbọ̀ fún wa ní òye àti ìmà àti agbára eléyìí tá a fi máa ṣe Olúwa kó má gba ìsìlámù mọ́ wa lọ́wọ́. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahumma innana abiduk abna'u abidik abna'u ima'ik nawasina biyadik madin fina hukmuk adlun fina qada'uk nas'aluka bikulli ismin huwa lak سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزن وذهاب همنا وهمومنا برحمتك يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اقض لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين. اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا واجعلنا من عتقائك من النار. اللهم اجعلنا ممن صام رمضان إيمانا واحتسابا واجعلنا ممن قام رمضان إيمانا واحتسابا واجعلنا ممن وفقت لقيام ليلة القدر إيمانا واحتسابا. ربنا اغفر لنا ولوالدينا ولأمهاتنا ولجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك واغفر لنا وارحمنا إذا صرنا إلى ما صاروا إليه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. عليكم السلام.